mímọ́ ni fún Ọlọ́run ọba táwí lọ́ba tó ga. وصف نفسه وبالغ في وصفه لنفسه. Ọlọ́run ọba lóròyìn rẹ̀ ọ̀ròyìn rẹ̀ ọwá mú ìròyìn rẹ̀ dógóńgó faqal lọ́lọ́run bá wí báyìí gbé. الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى. gbogbo èèyàn ní ìròyìn Ọlọ́run ولكن الواصفين لا يصفون الله كما ينبغي أن يوصف. gbogbo tí ń bá ròyìn Ọlọ́run ó ti wùlẹ̀ kọ́ máa ẹ̀ ròyìn kò lè ròyìn Ọlọ́run bó ṣe yẹ kí yóò ròyìn rẹ̀ dógóńgó. Ọlọ́run fi wá ròyìn rẹ̀ ó ní Ar-Rahman, òun lọ́ba àjọkẹ́ ayé tí kẹ́ gbogbo èèyàn. Alal arshi istawa, òun gówà òun wá dọ́gbandọ́gba lórí àga alẹ́ arásí òun. Wa ma dhalika yakunu mawjudan fi kulli makanin bi sa'ati ilmi. Ọlọ́run ọba ló wà ní gbogbo ayé nítorí fífẹ̀ mímọ́ rẹ̀. Wa yakunu aliman bi kulli shay'in. Ọlọ́run ọba tí mo kí iná lò ní mímọ́ gbogbo nǹkan tí jẹ́ omniscient, kò sí ń tó tayọ Ọlọ́run níbi mímọ́. Àtọ̀ bi kulli shay'in hilman. Ọlọ́run ọ̀rọ̀ kìríkà gbogbo nǹkan ní mímọ́. Wa huwa qadirun ala kulli shay'in, omnipotent, olólágbára ìkápá gbogbo nǹkan. Mo kí Ọlọ́run ní kíkí tí Ọlọ́run ọba fi ròyìn ẹ̀ wípé lahu ma fi samawati wa ma fil ard. gbogbo tí ń bẹ ní sánmà tó Ọlọ́run ní olóníkápá rẹ̀. Wa ma fil ard, èyí tí ń bẹ nílẹ̀ tó Ọlọ́run ní olóníkápá rẹ̀. Wa ma baynahuma, èyí tí ń bẹ láàrin sánmà àtilẹ̀ olóníkápá rẹ̀. Wa ma tahta thara, èyí tí wá ń bẹ lọ́ndánẹ̀tì ibi tàwà yìí tó ń tọ́ ń bẹ lábẹ́ rẹ̀ tí ojú tàwà tó Ọlọ́run lójú òun tó òun lòun sì ní. Akí Ọlọ́run náà, Ọlọ́run masá ìgbà ọpẹ́ wa. A ṣe ìkẹ́ àti ìgẹ̀ fún sí ọlá Ànábì wa Muhammad. Ìkí Ọlọ́run orí ajẹ́ǹjẹ́ tán rẹ̀ Ọlọ́run kó ṣe fún sí ọlá Ànábì wa Muhammad. Lẹ́yìn kíkí akáwọn sàábẹ́ Ànábì tí Ànábì ròyìn wọn wípé àwọn àyẹn kò sí tẹ́nìkan lè ná ní ìgbìyànjú táwà gbé ń dèédé pé ókè ìgbìyànjú kéèyàn ná nǹkan ní kódógóńgó táwà gbé déédé tí àwọn sàhábà àwọn náà ní gbìyànjú. Hatta wasala ilayna al-islam kama rasamahu lana Allah subhanahu wa ta'ala wa kama asharana ilayhi kitabuhu wa sunnatu rasulihi sallallahu alayhi wa sallam. Àwọn yìí ni wọ́n gbìyànjú tí Islam fi dọ́dọ̀ wa. Ó ti ẹ̀jẹ́ pé tí ń yàtọ̀ lónìí kìí ṣe bí Ànábì ṣe fílẹ̀ fún alábá lónìí ma pẹ̀lú àwọn wàhálà tá ń kó bára wa. Àwọn tí Ọlọ́run ọ̀là kọ́ wa lọ́rùn, àwọn tọ́lọ́run ọba ò ṣe lọ́rọ̀ yẹn fún wa, àwọn tọ́lọ́run ò ṣe ní wàhálà fún wa nú ẹ̀sìn tí gbogbo wa tá wá sọ di wàhálà mọ́ra wa lọ lónìí. A kí gbogbo àwọn tí wọ́n ṣiṣẹ́ yìí tí wọn ò sì retí eríyìn èyí táwa ń retí lẹ́ni, wọn ò retí iyì èyí táwa ń retí lẹ́ni, wọn ò retí àsọyẹ èyí táwa ń retí lẹ́ni, tí gbogbo wa fi wá ń da nǹkan rú. Káyọ́sá mà pa wá mẹ́, káyọ́sá lè rí wa. A sọ ábá Ànábì wọn ò ṣe yìí ridwanullahi alayhim ajma'in. Ìyọ́nú Ọlọ́run bá ní fi kárí gbogbo wọn láì ní kí ẹnìkan tí ò ní dé ọ̀dọ̀ rẹ̀. Kó bá wọn sọ àwọn ará ilé Ànábì, kó bá wọn tabi'un, kó bá wọn atba'u tabi'in. Ọlọ́run máa ṣe ìjọba gbogbo wọn. Lẹ́yìn ẹ̀, àwọn láàfáà míì tí ó jẹ́ wípé àwọn ni wọ́n liberate wa. Mẹ́ṣẹ́ liberate wa náà wọ́n liberate gbogbo ẹlòmíì náà, kódà kó tiẹ̀ jẹ́ pé kò ní lè sọ́ta. Maulana al-Allama al-Ilori. Ọlọ́run abẹ́lọ́nà ọlá rẹ̀. Masha ìbánikẹ́ bàbá wa àgbà Sheikh Adam Abdullah al-Ilori. Ìkẹ́ náà
bá ní ṣe fún bàbá àti ìyá tó bí wọn, ṣe fáwọn àfá wọn, ṣe fáwọn ọmọ akéwú dáadáa nínú àwọn ọmọ akéwú wọn táwọn náà ti lọ tí a ti lọ bá wọn, Ọlọ́run bá ní ṣe bẹ́ẹ̀ fún wọn. àwọn afi kíkíhùn kí ìjìrẹ́ wọn tí ṣe ìpìlẹ̀ wa Maulana al-Allama Sheikh Ahmad Ma'ali Adétìméjì bàbá àgbà nínú ilé àrẹ̀kí sahibu awwali madrasatin arabiyyatin nidamiyya rasmiyya fi biladihi wa ma yujawiruha. So tí Ọlọ́run bá fún wọn ní atamakun min ihras al-qasab as-sabaq, ìmọ̀ ìgbàwájú níbi pé ká gbé ilé kéwòdí ò ní kalẹ̀ níbi ilẹ̀ wo ṣe tóbi tó yìí, rùbú ardan wa tulan wa ardan, ní òòró rẹ̀ àti níbú ẹ̀, sharkan wa gharban, níbú yọrù ẹ̀ àti níbú wọ́ rẹ̀. bàbá wa àfáà àgbà lọ́lọ́run ọba fún ní iṣẹ́ náà tó jẹ́ sí àṣeyẹ, iṣẹ́ tí èèyàn kíyàn lé lórí bí lè kí ó ṣe pọ̀ tó láì ló ń kà lé ní tí àwọn ọmọ ń yè níbẹ̀ tí wọ́n ń gbé èdè Lárúbáwá tí ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ọba yé. ẹni tọ́lọ́run ọba fi ṣe sábà bíi fíkra ní rọ́hídùl fíkra walam yasbiku adun ila tilkal fíkra innama huwa asli, oná nípìlẹ̀ wa Maulana Sheikh Ahmad Ma'ali Adétìméjì tí àbá àgbà Sheikh Adam kìí ṣe kéré ní laysa min az-zahal wa laysa min al-ayy an ya'tabira al-Maulana al-Allama al-Ilori ma'a kathrati ilmihi alladhi la yashukku lahu al-gubar wa la yatanazzahu alayhi ithnan ala al-aqall fima baynahum min an-nas baynahuma. bí mi bá ṣe fọ́tò fún bàbá wa Maulana al-Allama al-Ilori, ẹni tí bàbá ń bá wòsùn tó ní ìwọ ní táyé mi, ìwọ lè jìrẹ́ mi, kò sí kankan laysa ba'da dhalika al-fadlu fadlun akhar yu'tabar afdala minhu, aw laysa ba'da dhalika al-majd majdun akhar yu'tabar afdala min dhalika al-majd. tí bàbá àgbà Sheikh Adam tí gbogbo ayé gbà bẹ́ẹ̀, kódà bá dé lónìí ta aráwọn kan tí ẹni ò rí bẹ́ẹ̀, táwọn bàbá wọn àná sì mọ̀ pé bó ṣe rí nù, tí wọ́n sì jupájú sẹ́lẹ̀ bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀ bí wọn ò júlẹ̀, Ọlọ́run ọkọ̀ kú ti gbé èèyàn ṣáájú. táwọn ọmọ wa délé nìta ní èrí bẹ́ẹ̀ à ń kàn ń japa mẹ́nu ni. bàbá Sheikh Adam lọ́lọ́run ṣe lórí àfáà ńlẹ̀ Yorùbá. so qabilahu man qabilahu wa rafadahu man rafadahu, ẹ̀ ń bá gbàgbà tí ò ní dààmú ayé rẹ̀, ẹ̀ tí ò sì gbà ọkàn kó wàhálà bá rẹ̀ ni. Adamu qabulihi lidhalika la yani fi hadisatihi tarajul markaz kahkariyan. so àìgbà wọn sọ pé kí markaz ó wà lẹ́yìn kí tí wọ́n gbé kalẹ̀ tàbí tí bàbá rẹ̀ gbé kalẹ̀ kọ́ wà wájú. so Ọlọ́run máa tó ni, ó sì máa bí ṣe pín. bàbá Maulana al-Allama al-Ilori wọ́n wá wọ àfáà wa àgbà, bàbá àgbà nílé ààrẹ kì í gbé ìwọ ní èjìrẹ́ mi, èjìrẹ́ tí kẹ́kẹ́kọ́ èjìrẹ́ ti kéwù ni o. bàbá náà Ọlọ́run máa ṣàìbá ní kẹwọn wọ́n láì ní kúrì Ọlọ́run wọ́n láì jọ́kṣorí Ọlọ́run. lẹ́yìn kíkí wọn bàbá mi àgbà nínú ilé oúnjẹ wọ̀nyí tí wọ́n jẹ́ ọmọ akéwù bàbá àgbà nílé ààrẹ kí Maulana Fadilatul Walid Sheikh Abdurrahim Abdullah, bàbá àgbà nínú ilé oúnjẹ Ọlọ́run kó bá ní kẹwọn. bàbá àgbà Fadilatul Walid Sheikh Abdul Hakim Asadullah, Ọlọ́run kó kẹwọn. afáàmì àgbà Fadilatul Ustaz Muhammad Salis al-marhum wal-maghfur lahu bi-idhnillahi ta'ala, Ọlọ́run al-Wasir al-Qadiri sabikan fi madinati Iwo wa ma yujawiruha, Ọlọ́run má ṣàìbá ń kẹ́ wọn, kó bá ń gẹ̀ wọ́n, kó bá ń gbà wọ́n lẹ́rú, kó ṣàlékún kẹ́ wọn fún wọn, ó wá mójútó tí wọ́n fi lẹ̀. mo fi kíkín kí bàbá àgbà al-Markaz al-Kuhu al-Markazi al-Khullas Maulana al-Sheikh Abdurrazak Abdurrahman, tó jẹ́ wípé tá a bá fẹ́ràn Sheikh Adam lónìí ayọ̀ máa lè ní a rí lára bàbá yìí, torí pé ó fẹ́ràn àfáà rẹ̀ dé gáyà, ó sì fi ìfẹ́ nu àwọn ọmọ, ó sì fi nà àwọn ọmọ kéwú àtàwọn àtàfà àwọn Maulana al-Allama al-Ilori, Ọlọ́run má ṣàìbá ní kẹwọn. gbogbo nǹkan tí bàbá náà ṣe ó wá jí sí àfáà rẹ̀ nílẹ̀ èwo ni kí ni iṣẹ́ náà? iṣẹ́ náà ni ta'limul arabil islami, ká kọ́ yẹn kéwú, ká jẹ́ kí ọmọ kéwú pè,
irú àfáwà ìkíláàsì tí orin wọn ń gbalẹ̀ lọ ní ìsìn orin náà dáa púpọ̀ ọlọ́run ní báyé kò ní bàlákàrẹ̀ àfáà náà jẹ́ bàlágà tó dàbí rógbó. So bàbá wa gbà Fadilatu Sheikh Abdulrazak Abdulrahman ọmọ olúmọ̀yà jíkọ báwa bá ń pe kéwú tí wọ́n mú lọ́dọ̀ Maulana al-Allama al-Ilori wọ́n máa pè é kana yujab bihi man kana yastami'u ilayhi wa huwa yatanawalu al-kalama bil-arabiyya hatta kana yujbiru man lam yakun yawaddu an yadkhula fi madmar ta'lim al-arab al-islami ala an yattara lid-dukhul fi dhalika al-madmar. Bàbá àgbánú lé ajíkọ́ bá ń fọ Lárúbáwá yóò máa wù ọ́ láti kéwú yóò sì máa wù ọ́ kó wọn náà fẹ́ já àfà kọ̀ wá mú níbi kankan ọ̀dọ̀ àfà rẹ̀ al-Allama al-Ilori èlò tí mú ọlọ́mọṣẹ́ àbánikẹ́ bàbá wa gbà Sheikh Abdulrazak Abdulrahman ọlọ́mọbanikẹ́ wọn gbogbo tí wọ́n fi lẹ̀ nínú ilé tí í ṣe turos iná ni turos tí wọ́n mú lọ́dọ̀ àfà wọn iná ni Markaz al-Islami Al-Thaqafi ọlọ́mọdé ó bàjẹ́ tí ó bá bàjẹ́ ìyá ilé kéwú olórí gbogbo ilé kéwú lẹ̀ wo Markaz Shabab al-Islam ọlọ́mọdé ó dàrú wọlé ní kúrì ọlọ́run gbogbo marakisu gbogbo madarisu nílẹ̀ wo ọlọ́mọdé ó dàrú bàbá bàtà mọ́ ṣàdúrà fún fi muktalifi àní àìwá manatiki madinatina ìwà àbí nasallallahu lahum sa'ata al-maghfira wa hibata rahma min indallahi al-ghafur rahim ọlọ́mọba ní ṣe fún gbogbo àwọn bàbá náà nítorí àsìkò gbogbo wọn ní ẹ ní ààyè lọ́dọ̀ ọlọ́run gbogbo wọn ní ẹ nípò lọ́dọ̀ ọlọ́run ọlọ́mọṣẹ́ ìbánikẹ́ wọn wọ́n láì ní kúrò ọlọ́run àwọn ṣàdúrà fáfáà wa tò ní tí a ń jọ ga gbogbo wa al-alim raqmul wahid fil waqt al-adir so faman ya'rifu dhalika faqad arifa al-salama àfà àkọ́kọ́ lónìí tilẹ̀ mọ́ awwalu man yutlabu ilayhi al-qawl wal-ifta fima ashkala alayna min shuhud ad-din ẹni tó èèyàn fẹ́ jọ dá sọ̀rọ̀ èyí tá a fẹ́ sọ yìí náà àwọn ọ̀tá ní ó dìgbà tí wọ́n bá tó dá sí kí kó tó rọrùn ìkan tí máa sọkún ẹgbẹ́ rẹ̀ báyìí ó ní ìgbà bá tó kán àfà Jamiu Adégúnwà lẹ́yìn ìní àwọn èsì kààyàn lẹ́yìn Markaz àìsè kíni àìsàn dábẹ́kà tí wọ́n máa gbèyàn tí ó fún yàn smackdown bí àìkààyàn a máa ṣe nọ́sù ní àìṣe tẹ̀fdẹ́ a máa ṣe kíni a máa ṣe ìsítí àyí dójú tíyàn àìsí ìbàtèyàn jẹ́ ńgbà wá jáde tó ní ńgbà àwọn ọmọ Markaz bá tó kan lé egbò ẹ̀yìn ni àfà Jamiu Adégúnwà táà sì ti jáde tí ń sì tún lo àsìkò láìsọ fún àfà Jamiu Adégúnwà wípé kí wọ́n ṣe retraction àwọn dúró lórí pé táwọn sọ àwọn ráìtì kò sì rí bẹ́ẹ̀ fi ákì shakhsiyati Sayyidina Muhammad sallam à ń fún àwọn ẹlẹ́sìn kejì láàyè àti lè wọlé sí ara Ànábì Muhammad sallallahu alaihi wasallam ni ọ̀rọ̀ bàbá Mudirul Markaz حبيب الملايين يعيش بصحة حبيب الملايين يعيش بصحة يطول له العمر على الأرض سالما يطول له العمر على الأرض سالما حبيب الملايين bàbá àfáà àgbà lónìí ìkanú àfáà lọ́rin ọ́ tẹ̀gbé àwọlé rọ bàbá sọ́mádì bàbá ní jẹ́bẹ̀ kí ni wọ́n pè ádìmọ̀ baitul kabbi innama huwa abdus samad àwọlé rọ bàbá sọ́mádì ọlọ́mọsá ìjára àfáà pẹ́ habibul malayin يعيش بصحة حبيب الملايين يعيش بصحة يطول له الأمور على الأرض سالما يطول له الأمور على الأرض سالما أبا مدير المركز
Habibul Malayin. Yéésù bèsè àtẹ. Ẹnìkan ní òun fẹ́ràn rẹ̀ olóhùn ó sì pẹ́ dé lónìí. Àfáwà kan lọrin ló pè wá ní bóò ní sọ́mọ yìí mọ́ lọ́mọ mi wọn àmọ́ gẹ́gẹ́ ká jánẹ́sì ẹ̀gbọ́n ẹ̀ lájánẹ́sì. Habibul Malayin. Yéésù bèsè àtẹ. Ọlọ́run gbé níbẹ̀ fáfá wa. Ètò lólà òmùrè alálẹ̀ àrídè sálímà. Habibul Malayin. Habibul Malayin. Ọlọ́run mọ́sá ìjórí bẹ̀ fáfá wa. Bismillah iná àtọ́yìnà. Bismillahir Rahmanir Rahim. Inna a'tainaka al-kawthar fasalli li rabbika wal abtar. Láì ní gba lásìkò. Èyí tí mo kàn wá ṣe ìní wípé níjẹ̀ẹ́jọ́ fi misli hazal waqt tahdidan من يوم الثلاثاء الماضي قمنا واجرينا جلستنا هذه الوصية وجعلنا عنوان كلامنا في تلك الجلسة ما كان يشير إلى تقديم بعض النصائح إلى ذاك القائم علم الأديان المقارن ليتراجع عما قاله بالسوء عن سيدنا محمد صلى الله عليه وسلم. ìta sọ́njọ́ náà ni pé afáàjámi adégúnwà ìtọ́sí jẹ́ tètè jáde ni wípé mo mọ̀ pé àwa òṣèlú tá ń ṣe Islam tá ń ṣe ní Nàìjíríà pàápàá jùlọ nílẹ̀ Yorùbá Islam òṣèlú ni. Ọgbọ́n mi, Islam kíni? Islam òṣèlú ni. Tí ó bá wá jẹ́ Islam òṣèlú, mo sì mọ̀ wípé wọ́n mọ̀ wípé ọkùnrin yìí ó ní fúrúsọ̀ àti lè dọ́dọ̀ pé ó fẹ́ wọ Markaz. Tàbí wọ́n rí wípé Ọlọ́run pé kí bàbá Mùdírù Markaz wọ́n fẹ́ rẹ̀. Sọgẹ́fẹ̀. Wọ́n sì rí wípé Ọlọ́run pé kọ́ máa ṣe àdúrà bàbá Mùdírù Markaz gbogbo àwọn comparative tí máa ń ṣe. Ọwọ́ wá prompt mi láti lè jáde pé àwọn kíní yìí wọn ò ní rọ̀rọ̀ sọmọ́ ọ̀rọ̀ bàbá Mùdírù Markaz wọ́n máa tag láti lè jáde wípé ok ẹ jáde kódà kọ́ má jẹ́ wípé kó ní í ṣe pẹ̀lú bàbá Mùdírù Markaz ọ̀rọ̀ tó bá ti jẹ mọ́rọ̀ ẹ̀sìn tó sì ní í ṣe pẹ̀lú pé à ń kéwú tọrọ máa kéwú làwa á jáde a sì sọ alákọ́dìrì mustapha àbẹ̀dẹ́sùwà ilé ìdá bọ́rọ̀ wọn bá ṣe pé kó yé wa sí ونسأل سبحانه وتعالى أن يزيدنا فهما لكتابه ولسنة رسوله صلى الله عليه وسلم. قال وطما لوكل بوي وأن يجعلنا قادرين على تطبيق ما قد علمنا وما يعلمنا اليوم وما نطلب إليه أن يعلمه لنا في قادم المواعيد القريبة والطويلة أو البعيدة. kó sì yá lè máa lo gbogbo ohun tí tó ti kọ́ wa ní mímọ̀ tá a kọ́ lára àwọn àfáà wa tí wọ́n kọ́ wa tá a kà nínú tírà wọn tá a sì ń gbọ́ yé pẹ̀lú yọ̀ǹdẹ̀ ó sì yá lè máa lò àtèyí tá a tó máa kọ́ àtèyí tá a tó máa lò lọ́jọ́ iwájú. nítorí wípé wọ́n ti sọ ẹ̀sìn nílẹ̀ Yorùbá ẹ ti sọ di kakos ilẹ̀ Yorùbá iná aláwọ̀ àti dókítà kan ti jáde tó ní bẹ́ẹ̀ yẹn bá fi ọmọ tẹ̀blígì mẹ́kẹ̀fẹ̀ rí lẹ́ni tó bá fẹ́ tẹ̀blígì. ọgbọ́n mi lam nara wala wahidan minkum yahruju alanan liyunkira alayhi qawlahu dhalik ààrẹ nìkan kọ jáde àṣẹ ní egbòolé ọgbọ́n mi àṣẹ ní kíni egbòolé decent doctor iná ló wá wí tó tún ṣe ìftáwù mí kí ni ìftáwù oní ẹni wípé a lè fẹ́ kìrìsìtẹ́nì a sì lè kódà á fi ilẹ̀ kọ́mọ ẹ̀ lọ chọ́ọ̀chì ẹ gbọ́ ààrẹ nìkan kọ jáde nítorí wípé egbò olé náà ni ọkùnrin kan bẹ kìíní kan institute ọlọ́wọ́ ọba yóò wọ láàyè àti bàbá rẹ̀ yóò ju ọbọ ọwọ́ ẹ sì ni pé Ànábì ní inna Allaha la yumli lidh-dhalimi hatta idha ghazahu lam yuflithu ọmọ mi kan lánàá ó ní ọ̀bọ tó ní institute ṣé wọn ò ní mú ni mo ní àwọn ò mú kéèkú ni kìíní kan mà yín àbí kìíní ń pera rẹ̀ ìmọ̀ wọnú pé kí wọ́n báyìí kàmálà annahu akthar man ya'rifu al-ilma bí pé òun nìkan lọ mọ́kẹ́wì jù ọba jẹ́ kàmísìlì bùtùláàni yadil yusra
bọ́wọ́ òsì ṣe é bàjẹ́ èmi ọmọ báyá kéwú èèyàn fi máa gbàlagbà fún ni kò yé mi àmọ́ orí ìyá rẹ̀ àti bàbá rẹ̀ kò ní jọ jáwọ́ mẹ́ èyí tọ́jọ́ ọ̀gá yín tọ́jọ́ orí ìgbúrú ńlẹ̀ ẹni pé kò jẹ́rò lé kò jẹ́rò ẹ̀yìn ojúmọ́ ọ̀n sáàkiri ìwọ náà bọ́ọ̀ rí ó ṣe dìnnú ìwọ náà tasusbihu sha'san yakunu fi alati fira you will soon be on the run wallazi ata'akkad min ma'rifati innama huwa dhalik ó ní wípé ọ̀wá nírònú ká tó bá fẹ́ rẹ̀ fún tèèyàn tó fẹ́ ṣe ìkárùn tèèyàn ṣe pẹ̀lú ebú pẹ̀lú àrífí pẹ̀lú ìbánilókọjẹ́ lọ́jà tètè jáde wípé àwọn kìíní olóṣèlú ni wọ́n sọ gbogbo nǹkan di òṣèlú ni làkọ́dí sọ yárí tù múlì ìsìláàmà tó ra ní làkọ́dí sọ yárí tù múlì ìsìláàmà tó ra jẹ́mi ìháhùn lisiyasati wa yanajisu jami'a lisiyasati wa yanajisu èyí nǹkan onílọ́bì mòjú di ha jamiu before irú ip wo ni wọ́n fún jamiu wo torí kò yé mi ip wo wọ́n fún ṣé àwọn ni wọ́n ń kọ́ jamiu ní comparative tí ń ṣe tó fi wá jẹ́ wípé jamiu dé ẹ̀sẹ̀sẹ̀ wá rí jamiu táàgì mọ́ àfi Maulana Mudirul Markaz sí àfi ayé orí búlẹ̀ wá ní àbí kí n pọ́blẹ̀mù yí gẹ ma mushkilatukum na akul bil Markaz awalan wa bi Maulana Sheikh Adam Abdullah Al-Ilory wa bi Mudirul Markaz nafsihi afidahu Allah min kulli aza wa suhin wa makaro Allahumma amin kí ni pọ́blẹ̀mù yí gẹ ok ọmọ Markaz kẹ́kọ̀ọ́ jáde ìkẹ́sọ́ lórí kọ́mẹ́ntì ní àná jáde mọ́ ní so ojú ẹ̀fọ́ ni akadu ajzemu bilkaw annani min bayni awahil alladhina kharaju alana liyunkiru alayhi qawlahu alladhi taqawwala bihi fi akki shakhsiyyati sayyidina Muhammad sallallahu alaihi wasallam mo fẹ́ jẹ́ kan nú àwọn ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ jáde tó takò wípé inte so madudun ilayk ke se tanam Muhammad mo sì joye Jamiu Adégúnwà torí pé tí mo rí ní ọ̀rọ̀ Ustaz Jamiu náà ni wípé wọn fẹ́ tàwa já mistake sí ní he didn't want to retract and he has committed a very big mistake which should be corrected as soon as possible but he is still insisting on it tí wọ́n bá sì ń ṣe nǹkan tí ó dá àyàfi kó tètè ṣe tàwájú ìjọ Tuesday tọ́rọ ni mo jáde tí mo sì sọ wípé àwọn àlàyé kan tí mo fẹ́ ṣe torí wípé a mọ̀ pé ẹ ti sọ òṣèlú ẹ ti sọ ìsìláàmù dòṣèlú bẹ́ẹ̀ ni tẹ́ ẹ bá ní pé ń bẹ ní kákọ́ọ̀sì bá ṣe tí ọ̀dá ó ṣe tí ọ̀dá ó ṣe tọ́ra náà ni tó bá jẹ́ wípé ẹni tí ń bẹ ní kákọ́ọ̀sì yín ìwùwà àbàjẹ́ ìtọ́dá náà ní ṣe lọ́dọ̀ yín láfi irú dókítà láàfin rẹ̀ nìkan dò ní àtà àbí ìlà ọ̀dọ̀ járíà lẹ́tì àtàlẹ́wọ̀lù mi ní ìdàríhà ààrẹ والذي تستمعون إليه من فم أيها المشاهدون الكرام المختلفون في مختلف أماكنكم تشاهدونني منها وارنك تتواني أرتي دكتور Aláwàdà ọ̀rọ̀ tó sọ yìí ọ̀rọ̀ tí è sọ̀rọ̀ ti wá ní àmọ́ torí wípé ókè ara yín ni dókítọ̀ ẹ ti wá sọ di wípé ókè àwọn kan aláṣọfin والمركزيون على خف آخر gbogbo tẹ́ nílẹ̀ fẹ́ fi ja Markaz lógun àmọ́ yuriduna liyutfihu nura Allahi bi afwahihim wallahu mutimmu nurihi walau kariha al-kafirun torí tí ó yé mi ni pé kí lọ́kàn Maulana Mudirul Markaz lórí ọ̀rọ̀ Jamiu Adégúnwà mi ò má Jamiu Adégúnwà ìsepò kéwú Markaz èyí sì sọ kéwú Jamiu Adégúnwà comparator mujarradu qahimin bi ilmi al-adyan al-muqarrad comparator asila comparators tó pọ̀ comparator dédé bí làákàrẹ ké wọ́n bá dé náà wọ́n fi sọ̀rọ̀ mo dẹ̀ sọ́njọ́ náà wípé Sayyidina Umar sọ wípé rahimallahu abidan ṣe ọwà lóòrí lórí péjì ṣe péjì náà wà kéré nú ayé ni ló fi wá lóòrí lọ́bẹ̀ ní àwọn Markaz
mo sì tún lè dákọ̀ ọmọ markasi ala al-aqall 10 ash'as qad kharaju alana wa ankaru alayhi kalamahu التي جرأ به في شخصية سيدنا محمد tí ẹ ṣe yọkan tí ẹ ṣe méjì tí ẹ ṣe mẹ́ta tí ẹ bá tó wá jáde ìkànnì ẹ̀pánlé uslubu bẹ́ẹ̀ yẹn ṣe máa ṣe taqdimatu nasahi ń bẹ tí bàbá ṣe káàdà ń kọ́ wa tá a sì rí mọ́ inú tíra àwọn ad-dinu nasiha àìláàfà lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ yín ó jẹ́ wípé mudamukum astumul ilma wa ta'allumahu atfatan min ala fawqi rifil buyut ẹ̀hẹ́ lórí kọ́ ni bẹ́ẹ̀ ọba sì ti láàfáà kò sí bí ó ṣe ní máa dá nǹkan rú bọ́ba fẹ́ ṣàtúnṣe tó fẹ́ ṣe ìsítí kìí ṣe pé ó bu yàn kìí ṣe pé ó máa ṣe pé fún yàn irú ẹ̀ lẹ́yìn expect káwo ṣe àwọn èṣe nánú faqad nuqaddimu an-nasa'iha wala naqumu bit-tajrid àwa máa fún yàn ní ìsítí ni a fún ní àmọ̀ràn pé bó ṣe yẹ kó ṣeré àwa ní tọwọ́bọ̀jọmọlúàbí àìtọwọ́bọ̀jọmọlúàbí òun lọ́dọ̀ yín kọjọ́ ọjọ́ lójú yín pé àwọn ọmọ mẹ́ríkàsì nítorí wípé báyá Jamiu Adégówá ó ní suhulatu dukhuli ila al-markaz wal khuruj minhu ọgbọ́ ọ̀sán alákọ̀ọ́ gbọ́ ní bẹ pẹ̀lú Maulana Mudirul Markaz àti Jamiu Adégówá sẹ́bẹ̀ náà bàbá wa ráyè òsì tí gbogbo yín ń ṣe náà láì abẹ́ sọ bàbá di blọ́gà kàmísìlá máa takùnú ní àlàfókè net bàbá èsè blọ́gà ìtí bàbá sì rán pọ̀ ẹbí wípé ìgbà arúwà yí bá ti sọ̀rọ̀ láwàtá jẹ́ ọmọ àtọmọ ọmọ tí Ọlọ́run ọba fi dùn bàbá nú kọ́lọ̀ má bà bàbá yẹn náà kọ́lọ̀ má bà wọn nú jẹ́ láyé Àmín Allah. ó ti tó lakọ́dí sọ yartum al-islam turran jami'an lisiyasati wa yanajisu jami'an lisiyasati wa yanajisu. nínú ayé iná àláwọ̀ àtẹ́nìkẹ́ sọ pánà bí jí àgbàdo àwọn jáde àṣọ̀rọ̀ náà ààrí yín torí pé yíò ń bẹ lọ́dọ̀ yín ààrí alábòsí ni yín kí ló dé tó fi wá jẹ́ pé ẹ̀ wá nírònú ká àfi Markaz àmì àmà ṣẹlẹ̀ inna Allah la yumli lid-dhalim ọlọ́run máa wòye gbogbo ẹ̀yin musawadun ẹ̀yin ìwé musawadun the bloggers ala fawqi mukhtalifi anwahi wasa'il al-ijtimai gbogbo yín ọlọ́run wòye ràn ẹ máa ṣẹlẹ̀ kò sí kankan nù yín tí ó bọ̀ ń bẹ̀ àmọ́ yóò máa jọ lójú ẹ̀yàn gbé àwọn kìíní yìí wọ́n ń tọwọ́ bọ ìjọmọlúàbí Maulana Mudirul Markaz ẹ kò sí ń tẹ́ ẹ̀ pé ẹgbà kẹ́kọ̀ọ́ olódo tẹ́ ẹ sì pé yìí Ọlọ́run ọba dá láàrin débi wípé ìzá ìhásọ̀rọ̀ al-kalam hawla shuhun ad-din so wàhárádà ash-shakhsiyatul barisa fil bilad في بلاد يوروبا هاسا وفي نيجيريا على وجه العموم إنما هو أول من يطلبون إليه المزاحمة بفتواه في تلك الشؤون الدينية وأول مكان تتجه إليه الأنظار إذا حان الوقت الكلام حول شؤون الدين إنما هو المركز آية بقول يا فيك قولي بكني وصف سيأتي دا جنبه tẹ́ pé máa fẹ́ gbàwẹ̀ sẹ́wọ̀n pé àtúbẹ̀ rẹ̀ yàwẹ̀ ní ìsìn ìtàtò mú tẹ́tù máa sunkún ọgbọ́n mi èyí tá a bá sọ náà ní máa bí inú torí wípé Ọlọ́run ọba ló ṣe Markaz bẹ́ẹ̀ pé Markaz kunta antalimuna Markaz ìtí bàbá Mudirul Markaz sọnù tí àfáàwà tó ní tí wọ́n pè ti péjì póòsì lónìí bàbá ní ìrẹ́ ní àfọkàntàn mi tó bá ti dọ̀rọ̀ kéwú ọgbọ́ idha kana al-amr yata'allaq bi umuri al-ilm wad-din fa innama awwala makanin yatamanna an-nasu simaha ma yakunu bayanan fasilan hawla tilka al-umur innama huwa al-Markaz ààyè tí gbogbo ẹ̀yàn kọ́ máa wò pé tí wọ́n ti wí nǹkan kan Markaz ọgbọ́ tí wọ́n bá ti wí ọ̀rọ̀ tí ìṣe kíni kò tí ìyẹjú iná láàyè o kí wá ló dé tó fi wá jẹ́ pé asá ń bẹ láyé tẹ́lẹ̀ kan lánàá bí jí àgbàdo sallallahu alaihi wasallam
ولم يهدس كلامه ذلك البطيء اللاصع اللهجة في أكل سيدنا محمد أي ضجة وأي صراع مثل ما قد أحدث كلام جامع دغوا وهذا لا يعني في حد ذاته أنني أكون مساندا له أو محيدا له بل أني ولا قد كنت ولا سل وسأبقى أني أعارضه على ذلك الكلام إلى أن أراه وأسمع من أفواه الناس أنه قد تراجع عنه. èyí táwọn sọ yìí ọ̀sọ̀ wípé bóyá ntí Jami Adégúnwà sọ bóyá tẹ̀lé tàbá sọpọ́tẹ̀ láyé ọmọ Markaz ké o sì gbọ́dọ̀ tẹ̀lé nítorí wípé kéwú tá ń ké Markaz ẹsẹ̀ kéwú kárí ànábì fi kèsè kéwú káwárí ṣàṣíyà ànábì káwá ti bẹ̀rù fò kèsè kéwú káwárí àtipá fẹ́ dìfẹ́ndẹ̀ ànábì ká má lè dìfẹ́ndẹ̀ èyí tí ń kọ́kọ́ bí wá ni wípé ṣé hali يمكن أن يحمل الإنسان عقاب ذنب ارتكبه غيره ṣé ya máa fi ẹ̀ṣẹ̀ ẹlòmíì bí ẹlòmíì Jami Adégúnwà lọ́sọ̀ ń tọ́sọ ọ̀kan Markaz Jami Adégúnwà ẹsẹ̀ ìríjì Markaz tábà ní èkèé sí iṣọ́ ń kéwú Jami Adégúnwà ẹsẹ̀ kíni èkèé sọ ń kéwú ìtẹ́ ẹ̀sìn Markaz mẹ́rin ní kí wọ́n lo kéwú akzaru shay'in ya'rifu an-nasu به المركزيين أنهم يلجؤون ويعمدون دائما إلى استعمال العلوم التي تلقوها من يد مولانا سيد شيخ آدم عبد الله الإلوري إما أن Markaz في جا إن يعملوا ليسوا يفاخرون بغير العلم. إذا سمعتم الناس يقولون أنا المركزيين نحن المركزيين متفاخرون إنما نحن إذا أردنا التفاخر لا نتفاخر بالمال لا بالأبناء لا بالبيوت إنما سادتنا كانوا ولا يسألون يتفاخرون بالعلم الخالص الذي تلقوا مباشرة وبشكل غير مباشر من المركز. tí Markaz yóò bá ṣe ìfáàrí tàbí ìyànà òní ṣe fáàrí jù pẹ̀lú mímọ̀ lọ. ìbéèrè tèmi ni wípé ṣé gbogbo alágbàgbé wípé ẹni tó bá ṣẹ̀ alẹ́ osbo olmodnibu fáwọn alẹ́dí yàkàtàwọn olèmọ́lẹ̀ ìka tó bá ṣẹ̀ lọ́ba máa ṣe kí ni ìlọ́ba máa gé kí ló ka Maulana Mudirul Markaz kí ló ka Markaz nípa tí àfa Jami Adégúnwà tí wọ́n ṣe kò sí ń tọ́ka wọn tí ẹ bá ṣe kórìíra pé ẹ sàgbẹ́rí ẹnìkan kó fẹ́ràn ayé إذا أبصرتم أي أساس يحب ذلك المكان أصبح بشكل أوتوماتيكي عدوا لكم. بينما إذا وننزل أما يوتاتاني أما يكني بمجرد أننا قد كنا أما سنبقى بإذن الله تعالى نقوم ببث مناكب العلامة الإلوري والذكر مجري العلمي. أما يوتاتاني أما ينتهي ذيري واحد أما ينتهي أما كرمو أما ينتهي أما يودا صرو kẹsẹ̀ nítorí kẹ̀kẹ́ nítorí ìfẹ́ ìní àṣìṣe ẹ̀mí ẹ̀ṣẹ̀ mutakallif lastu bil mutakallif fima yata'allaq bi shiddati wa farti mahabbati al-allama al-Ilori mi ò kí ń ṣe mutakallif ọmọ ẹ̀ tẹ́ ń pè mutakallif alladhi yus'iru nafsahu ala ghayri haqiqatihi tí ó wà máa try láti máa lọ́rẹ̀ mọ́ nǹkan tí ò rí bẹ́ẹ̀ bá a fa àmì tọkọ mi ṣe rí mo rí bàbá mi ṣẹ̀ṣẹ̀ kíni bó ṣe gbà lọ́dọ̀ àfáà rẹ̀ nínú ilé rẹ̀ kì í nífẹ̀ẹ́ ìfẹ́ òdodo al-hubbul mukhlasu fihi lil allama al-Ilori ọwọ́ agbé gbogbo òfẹ́hùn ọgbẹ́jù sí mi lára sọ ẹ̀ ń bá wá mà mí mùsùlùmí mọ́tà gọ́fìrí ya'rifu bitakid anani lastu bil mutakallif fi di'ahi mahabbatan al-shadidata lil allama al-Ilori yóò bá wípé mi ò fẹ́ẹ̀kẹ́ mi ò dẹ̀ máa try láti máa jáyé orí gbé ọ̀fẹ́rẹ̀ ṣe kàádà. ìbéèrè mi ni wípé ṣé gbogbo alágbàgbé ọ̀rọ̀ Ọlọ́run ní Suratul An'am ọlọ́run ọba àlèkè ọlá wí fún wa wípé èrè ànábì wí fún wa gbogbo ẹni tó bá ṣẹ̀ ìka tó bá ṣẹ̀ lọ bá gé ẹsẹ̀ máa fi ẹ̀ṣẹ̀ Jami Adégúnwà kẹ́ máa fi tì sí Markaz alikana Jami Adégúnwà ìrìjà mini ìrìjìl Markaz ṣé Jami Adégúnwà jẹ́ ọmọ Markaz ni títorí pọ́sá ti fẹ́ràn ààyè yẹn ó ti dọ̀tá yín bọ́ bá sọ dáadáa
ẹ fẹ́ gbọ́ mọ́ nítorí ipò fẹ́ràn markazi tó bá wí ń tó da ẹ fẹ́ gbọ́ mọ́ nítorí ipò ó ní àǹfààní àti lè wọ markazi dídé kan ní ọmọ àlè ní bàbá òun fi isharati min ila maulana mudir al-markaz ya ṣe bá ní àmú wọ markazi ok ṣe wèrè ní òfin nílé wọ markazi abẹ́rẹ́ tí ń ṣe kódà òun ní àmàpọ̀ ń gbọ́dọ̀ jáwọ́ ẹnu ìsìláàrù ní dùn èmi ìsìláàrù ọ̀bá tí wọ́n dùn mí tó pé ẹ̀ ń wá ń ṣe rọ́bùtù mọ́kọ́dí tàkẹ́bàwú mínal haka بالمركز كما لو أن المركز منبعثه بالقول بالسوء عن شيء سيدنا محمد أبي كما يا مركز لو بنسى pé lọ máa wí ìntọ́ wí tí è sì ṣe bẹ́ẹ̀ Suratul An'am àlàáyà rọ́kùnrin ní àwọn 64 àyà 164 ọ̀rọ̀ ní kúlẹ̀ ghayra Allahi ìrìn ànábì ghayra Allahi abghi rabban An'am 164 ghayra Allahi abghi rabban wa rabbu kulli shay'in wa la taksibu kullu nafsin illa 'alayha ولا تزر وازرة وزر أخرى ثم إلى ربكم مرجعكم فينبئكم بما كنتم فيه تختلفون. أعوذ بالله من الشيطان الرجيم. قل أغير الله أبغي ربا وهو رب كل شيء. Ibi máa fẹ́ lò lọ́sẹ̀ fẹ́ dé yìí. ولا تكسب كل نفس إلا عليها. ولا تكسب كل نفس إلا عليها. Ọ̀tọ̀ ní ṣiṣẹ́ kan, bóyá sẹ́ni àdá ni, àmọ́ àléhà iṣẹ́ aburú nìyẹn. Ẹ̀mí kan ò ní ṣàbúrú, ẹ̀mí kan ò ní hùwà tí ó dáa, ẹ̀mí kan ò ní rìnrìn tí ó dáa, ẹ̀mí kan ò ní sọ̀rọ̀ tí ó dáa. Irú èyí tí Jamiu Adégúnwàsọ tẹ́ ẹ wá ń ṣe rọ́bùtù rẹ̀ ẹ wá ń wá avenue mujaradul bathi anil waqtil munasib bilwuqu'i fi shakhsiyyati Maulana Sheikh Habibillah Adam Abdullah Al-Ilory ẹ wá ní nǹkan tẹ́ ẹ lè lò ẹbẹ̀ lọ́n kó kú ọlọ́run ọ̀pá ẹbẹ̀ lọ́n kó mẹ́yẹ ọlọ́run ọ̀pá ẹni ń gbénú ilé wòrán ta ń gbénú ilé náà ìṣe ń pàṣẹ tí àwọn baba ńláku baba yóò yípa ọgbọ́n mi ayé náà lọ́wọ́ àwọn olórí Nàìjíríà ń dọ̀dọ̀ ẹ̀ ayé náà lọ́wọ́ òun náà wọ́n fẹ́ gbọ́n tí ń sọ èyí tó wá kú náà ní kékeré wá mọ̀ bá ló kọjẹ́ ìtẹ́ ìfimàrè ìkánú àwọn kọ́sìn mi òun òkèwú kò tí ẹ̀ fẹ́ ké ọgbọ́ kò fẹ́ ṣe kí ni kò fẹ́ ké ni o mátánà kọ́sìn mi mo wá post mudiru Maulana mudiru al-markaz mo wá post wọn sórí ebi tí bàbá èèyàn bá kéwù lè yẹn náà lóhun òkè tàbí tí ọba ti ẹ̀kẹ́ tí kéwù ń bá wu bàbá rẹ̀ yóò ní ẹ máa mú lọ lé kéwù ọgbọ́n mi ọba kọ̀ọ̀kan ẹran gbogbo ṣẹ̀lẹ̀ ẹni gíàntì mo ní ẹgbẹ́ tẹ ẹgẹ́ ni o bí ìyẹn bá tó dẹ̀wò lẹ́ẹ̀kan sí ìwòjú ẹ̀ wọ́n sàyàrá bitakirihi mirara láwùlẹ̀ àìní yóò sì rí pípọ̀ ojú mi èwo lẹ́yìn máa ń bi kéwú kí lẹ máa ń pẹ́ sẹ́yìn máa pẹ́ ẹnìkan ń jẹ́ ìkẹ́kẹ́ ń jẹ́ súnà ìyẹn kan ẹbí èyí tí a gbélé yín lọ́nà ní kẹwà ẹ̀wà ń ba mùdírù ló kọjẹ́ káàkiri ayé ẹ̀ sáfẹ́ jẹ́ ká yóò kọjú sáàyè o ráyà yín à ń takú mo bẹ sọ́rọ̀ ayò ní nẹ́ẹ̀sì anzalkalmakan ẹ̀fẹ́ jájọ́ ráyè mọ́ àmọ́ lọ ń jù yín lọ máa kásírátì mọ àwàlẹ́ àti kò lè kọ́dọ̀ anzalkalmakan bẹ́ẹ̀ ṣe gbìyànjú tó bẹ́ẹ̀ sáfẹ́ jẹ́ káàyè wọn parí لأجل إقامة أماكنكم في مكانه ومحل على تمكنكم واستطاعتكم من القضاء عليه بل الله ليس كما كان الإنسان أما لو دبيه يدور بعد دبيه يعني هو جماعتي يبو شقطو هو تاكيه كانت ولا تزال حتى الآن تأتيه من مختلف الجهات الأربع الجماعات من الأعداء المعروفين منه وغير المعروفين onírànà ìkọlùkọgbà ìsọ̀rọ̀ tí ó dáa kódà wà á ká min bayni al-kharijin fil markaz inú àwọn tí wọ́n jáde markaz jẹ́ nítorí tí wọ́n jẹ gbogbo wọn bá markaz ló kọjẹ́ ẹ wá ń gbé àwọn information tí ó dá ń pa markaz fáwọn èèyàn
ọ̀pọ̀ bàbá tẹ́ wọ́n bá mọ́ríkàsì jẹ́ fún ilẹ̀ iṣu yàrí fún àìsù kánà wà láàzálù yíwà jí ilé ilmù al-arabi wal islami ilé ìràṣà wà láàfókì sọfàtì ummahatil kutub. Àwọn tí wọ́n wá mọ́ bí kíwú darí kọ ànábì wí ọlọ́run wí kò yé wọn ẹ kàsá tiẹ̀ ẹ wá ń tàgì bàbá ńlá kú bàbá yín lè yàn bú. Wala takisibu nafsun wala takisibu kullu nafsin illa alayha. Ẹ̀mí kan ò ní ṣe kíní kò ní ṣàbúrú àyàfi kó jẹ́ pé náà ni yóò gba bléèmù yóò sì gbà yàn yẹn. Wala tasiru wasiratun wisra okùnrin ó ti sùn lọ ọmọbẹ̀lẹ́gbẹ̀ẹ́ mi ìtọ̀ kàtẹ́ndìsì. Summa ila rabbikum An'am 164. Summa ila rabbikum marji'ukum fayunabbi'ukum bima kuntum fihi takhtalifun. الله يبغي ربا وهو رب كل شيء ولا تكسب كل نفس إلا عليها ولا تزر وزرة وزر أخرى ثم إلى ربكم مرجعكم فينبئكم بما كنتم فيه تختلفون. ولا تكسب كل نفس ẹ̀mí kan kò ní máa gba ẹ̀san kò ní ṣiṣẹ́ kan kó jẹ́sẹ̀ burú illa alayha. ọjọ́ kó náà nìkan náà ní ọgbà blé mẹ́rẹ̀ sí fèsì Jamiu Adégún wa. لما تربطون ما قد ارتكبه من الذنب بالمركز كما لو أن واحدا هنالك وتهديد مولانا مدير المركز من بعده بالتقول بسوء عن سيدنا محمد صلى الله عليه وسلم. láìsí pé bàbá wa mùdírù markaz ní abẹ́ iṣẹ́ gbogbo ohun tí ń ṣe ó ṣe jọtí markaz ṣe comparative ni bàbá ń ṣe ni ànákéwú al-ilmul khas الخالص غير مشوب لم يشوبه أي شيء undiluted pure knowledge tí nǹkan kò ṣe kíni tí ó rú ìlà wọn rán bí ẹwà ẹ̀ wọ́n sì níṣẹ́ tó pọ̀ ṣoṣẹ́ tó wá níṣẹ́ tó pọ̀ náà ní àmà òpé òkè wọ́n lẹ́nìkan sọgbá wọ́n lẹ́nìkan sàwò tí wọ́n sì láwọn èèyàn tí wọ́n lè dá sí. Àwọn àfáà sì fẹnu kò wọ́n yapa ẹnu lórí wípé النصيحة فرد عين أو فرد عين أو فرد كفاية. àwọn àkàsọ̀ wípé ókè kéèyàn ó ṣe nàṣíhà o bí àfáà Jamiu Adégún wa ṣe jẹ́ pé wọ́n ṣe tí wọ́n ṣe ìsìláàrù ní bèmí inú tí mo sì ń tó ń fàsìkò ìsọ wípé ẹni tọ́lọ́run ọba fẹ́ràn jù láyé iná ẹni gẹ́gẹ́ bí mo ṣe lọ àdíìsì yẹn pé ànábì ní kullu ibni Adama khata gbogbo ànábì Ádámà pàápàá gbogbo ọmọ ànábì Ádámà pàápàá ni aláṣìṣe wa khayrul at-tahin at-tawwabun gbogbo ẹni tó wá dáa jù nínú àwọn tá a lè pè láláìṣe lẹ́ni tó yẹ pé wọ́n pè ságé sí pé tó ṣe yí ọ̀dà ò tó sì sí kíni tó tàrájá tó retract dúnà ní Israel tí ò ní máa ní perseverance Israel ní ń fa gbogbo ohun tí ń du èmi kò yẹ kí Israel wọn máa wà àṣẹ mistake kò sẹ́ńtì ṣe la ma'dhumun minan nas illa al-anbiya kò sẹ́nìkan tó jẹ́ pé Ọlọ́run fún ní isma milkatun ilahiyyatun tamnahu al-insana min irtikab al-ma'asi wa dhunub kò sí mílíkà yẹn kò sí ẹni tọ́lọ́run tó lè fún nírú intalepe ní future wípé okay you can commit any blunder or sin except the messengers and the prophet and they are no more. nígbà tí o ti sáwọn àyàn mẹ́ bá a fa àkànbá ṣàṣìṣe ìtọ́ dájú náà ní kó ìjáde kó ṣe kíni ó rectify rẹ̀ abẹ́lẹ̀ tí ẹni tó ṣàṣìṣe yé sáfà kìí ṣe kíni kìí sáfà àmọ́ níbi tí ó wúlò tiẹ̀ sí tó sì ń kódà ó pé èèyàn wọnú Islam jàfà lọ lásìkò tá a wà nílẹ̀ Yorùbá yìí torí wípé al-ulama'u wala siyama ad-du'atu minhum la yatamuna bi kam adadi min al-mushrikin wan-nasara istata'u idkhalahu ila al-islam min hilal mawa'idihim wa da'awatihim. Ọ̀pọ̀ nínú àwọn tí aláwọn jàfà lónìí wọn ò tiẹ̀ ní concern nípa pé èèyàn mélòó ló di mùsùlùmí
ṣé bí ká bá yẹn ló kọjá náà lè yóò ti di mùsùlùmí èyí tí a fẹ́ ṣe náà ni pé ìjọ wa ló dáa jù àwa la dáa jù àwa la nímọ̀ jù ẹnìkan ọ̀dà tó wa ká bá yẹn ló kọjá ìtàn sínú wàhún yafrahuna bí muwaja'atil mutasawwifa akzar min muwaja'ati lil mushrikin wa ghayr al muslimin inú wa máa dùn láti lè takò ẹni tó jẹ́ mùsùlùmí ẹgbẹ́ wọn limujahadi annahum kanu mutasawwifin nítorí pé wọ́n jẹ́ onísúfí ìtí gbogbo wọn gbé dání nínú pé ẹjá àtàkì onísúfí ẹjá àbáṣẹ́ àwọn ẹni tàná jẹ́ ìtí gbogbo yín gbé dání nínú. So àwọn afá bainahum ikhtilaf alinasiha faddu ayn aw faddu kifaya ṣé ẹnìkan bá ti dúró tó gbé dání tó ṣe àlìyá faddu ayn bí àìsàn annahu talzamu kullal ulama minal muslimin pé ókè gbogbo agbọ́dọ̀ máa sọ lórí ọ̀rọ̀ kan gbogbo wọn ò lè sọ lórí ọ̀rọ̀ kan náà bẹ́ẹ̀ ká bá ti sọ táwọn apákà àwọn ká bá ti sọ ó ti tó kí lójú orí bẹ́ẹ̀ náà lọ́rọ̀ ọlọ́run táàgù wípé ókè faddu kifaya ni àti wípé irú ọ̀rọ̀ adégún wà kìí sọ̀rọ̀ tí mo dírò àmà ní ọyá èèyàn máa ní ẹjẹ́ kí n sọ̀rọ̀ lé lórí nígbà tí nǹkan pọ̀ tí wọ́n lè rán ọgbọ́n mi àwọn ẹgbẹ́ wọn tí ẹgbẹ́ ń dà kan rí ẹ fín wọn ní ìbàjẹ́ pọ̀ lára ẹ̀ torí wípé kò sí ní tó yé nínú táwọn ń sọ àtọ adégún wà àti tí kí ló yé wọn ebi translated Quran ni wọ́n ń kà ṣebí translated hadith ni wọ́n ń kà èwo ló yé wọn wà láìsínà nìkúlù àṣà minajili tàwíìnì min sha'nihim wala àti min qimati wala naili min qadrihim aṣọ yìí láti fi yẹ̀yẹ́ wọn èyí táwọn náà máa mọ́ abáni máa kó tẹ̀sẹ̀ báìbù ní sí ìfọ̀nbù ní kí ni mo fẹ́ máa ń pẹ́ lastu bil muqarin li ilmi al-adyan mi ò kí ń ṣe comparator so òun kálukú ló ní ìtìsọ́ọ̀sù rẹ̀ àwọn tàhásùsù rẹ̀ níbi tí ó ní specialization sí specialization wọn ìkọjá ààyè wọn ní wọ́n ń dá gbogbo wàhálà ilẹ̀ kèésì ṣe adégún àlọ́kọ́ ṣe rú ẹ̀ ẹlòmí náà ti ṣe tí ń tọ́ nígbà tí bàbá mùdí mẹ́gà ń sọ̀rọ̀ ń pọ̀rọ̀ àwọn àhàdísù dọ̀ífà alẹ́tì takúnù fi àdìsá ti ha òyúban rọ́mà gẹ́rùl muslimin ala nabiyina Muhammad sallallahu láwọn sọ̀rọ̀ pé ókè àwọn àdísì kan bẹ̀tọ̀ ẹ̀ká ṣe tẹ̀dí kíkù rẹ̀ nínú sọ̀yí Bukhari tí kọmparétọ̀ tí gbogbo wa mẹ́ tó náà sì jáde tó ní ẹ̀ẹ́fẹ́ kéèyàn máa sopó fún ni wọ́n dọ́rọ̀ Bukhari ò sì yé irú ẹ̀ náà ní ìsẹ́ adégún wa náà ní ìsìn ayé al-Qur'ani ká ní òyí ànábì ìkọjá àyè ni káwá ló yí àwa àfá àkẹnu rẹ̀ ọ̀gbá ó ní ayé al-Qur'ani kò yí ànábì àmọ́ yí òun nahika ani alladhi lam yamurra walau lahsatan bi jutran al-madaris tí ó tẹ̀ wá gbalẹ̀ èké kọjá ọgbọ́n mi ìzàn ìgbà táwọn tó ti sọ kò yẹ kó wá di wàhálà sí lọ́nà pé mùdírù mẹ́gá sí o àwọn ní ọ̀rọ̀ ń sẹ́ o ìgbò kayfa yumkinu liqa'u bayna sahib at-tijara wal majnun níbo nípàdé kìnníkà àti kìnníkà tó ti ṣeṣe adé lọ yọ ìkórìíra mọ́rkàsì yẹ kó bẹ́ẹ̀ bá lẹ́ẹ̀ ní gbọ́ ipẹ́ ma kórìíra mọ́rkàsì lọ àwa náà ò ní gbà àwa máa fi ṣe fọ́rífọ́rí fún yín ṣẹbẹ́ ń bẹ láyé lẹ́ẹ̀ ìgbẹ́ bá sì ń bẹ láyé ẹ mọ̀ rí tí wọ́n máa bà yín nú jẹ́ lára mọ́rkàsì ila an takuma sa'a bi'idhnillahi ta'ala ẹ ní rí kankan lan yuriyakumullahu shay'an yufrihukum fil markaz bal Allahu kama kana wala yazal hatta al-an kadhalika sayabqa an yuriyakum ma يلئك بكم الأعسال الشديدة في قلوبكم فيما يتعلق بالمركز gbogbo tí ó máa bá yín jẹ́ pé ṣe kí ẹwọ́n ṣe rú nǹkan báyìí mẹ́ ìrọlọ́wọ́ máa fún yín rí láàyè náà kò ní fún yín ní tí yóò dùn máa yín bi'idhnillahi ta'ala kí ló dé tọ́wọ́ pé márkàsì ó ní ìka ó kọ́mẹ́ǹtì lánàá lórí ìtí mo kọ wípé why are you pained that we are defending Markaz when we are not even asking you to defend it when people are tarnishing its image ó ní àwa ní ọba ẹ̀sìn jẹ́ nílẹ̀ Yorùbá ókè kí la fi bẹ̀sìn jẹ́ nílẹ̀ Yorùbá kò lè wí èpè náà ní ṣe àmọ́ kama kana al-murabbi yakunu al-murabba bẹ́ẹ̀ ń tọ́ bá tọ́ ní ṣe rí lẹ́ni tí wọ́n tó rí laysa min shiyamina wala min adatina an nutliqa alsinatana fi shatmi an-nas wala fil wuqu'i fi a'rad al-akharin àwọn èébúyàn àìṣe pé àìsí báyàn ló kọjẹ́ àmẹ́yìn tẹ́ ẹlẹ́ẹ̀dá yìí in tó kún ọwọ́ yìí ní kẹ́ báyàn ló kọjẹ́ kẹ́ ṣe pé
kẹ́ búyàn kẹ́ wí tí ọ̀dá kẹ́ẹ̀sì kúrọ́ máa yẹn so kẹ́ẹ̀sì tún sọ̀rọ̀ èèyàn tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀ so láì ní gba lásìkò yìí tí mo fẹ́ bi wá ní wípé kí ni wàhálà yẹn gan lórí ọ̀rọ̀ Markaz tó fi jẹ́ wípé kò sí bẹ́ẹ̀ ni ká bá ṣe ńjọ́ tí bàbá ìmáàmù Ògbómọ̀ṣọ́ ọlọ́run kò sí dáadáa fún wọn. Àmín Allah. Tí wọ́n sọ tí ó bu àbùkù báwọn bàbá wa àtàwọn tá a sì ń bẹ láyé lẹ́nu táwa jáde pé ẹni dáadáa lọ́rọ̀ subhanakumul ta'bir àgbékalẹ̀ yín ló ṣe bákan ara wọn kan tí ń jáde ẹlòmíì ń ṣe pé ẹlòmíì wọn díẹ̀ mú wàhálà ẹ̀yàn ọmọ Markaz ti pọ̀ nígbà ọlọ́wọ́ wàá mú wọn lamma arada Allah an yufhimahum wa an yubkiyahum ajisina amama biduni kalami amama al-hujaj al-mudhida bàbá ìmáàmù Ògbómọ̀ṣọ́ fúnra ẹ̀ wá jáde wípé mo ṣe mistake o gbogbo wọn ṣe ń púfẹ́ kò ṣe mistake wàá tàlẹ́dí na lámúyí wá sílú dìrásá tí ila ma fawqa al-marahil al-thanawiyya kanu yakhrujuna halanan munkirina alayna kalamana alladhi taqawwadna bihi aw alkaynahu li ajli mutalabati imam Ògbómọ̀ṣọ́ bi tasihih kalamihi alladhi jarra'a bihi fi shakhsiyati alladhina lam yuwasilu dirasati ila marahil at-ta'limiyya al-'aliyya ite so yi yo da ẹ fi kọ́ àbùkù báwọn tí Ọlọ́run fún wọn ní privilege àti kéwú lọ sí ipò gíga gbogbo ń jáde ẹni gbé pẹ́lẹ́bọ ni wọ́n ń gbé kí ló dé ọ̀hún ajẹ́jẹ́ wọn gbé òkè Imam Ògbómọ̀ṣọ́ tó gbé kárí ìṣẹ̀lẹ̀ kéwìn ló ti jáde àbí mo wá ní mo ṣe tààdì Imam Ògbómọ̀ṣọ́ la yumkinu an yahruja alana wa yunkira kaunahu min intajat al-allama al-Ilori tó bá jẹ́ kó wọ́n lè sọ yí pé àwọn èso ọmọ Markaz wọ́n sì jáde gbé àyà Markaz wọ́n wí inú mi wá dùn wọ́n wá fọ́ gbogbo yín lẹ́nu lọ ìgbé èyí ẹ má sọ Islam di politics nítorí pé ẹ mà wípé o Jami Adégúnwà yá sọ́ọ̀bì fursati suhulati duhuli ila al-Markaz wal khuruj minhu ẹ mà kó lè Adégúnwà lè wọlé sí Markaz ó sì lè jáde lọ́wọ́ á di pé èyí kan yàlìmọ̀hín àbíkíní pé rẹ̀ lágbára Ọlọ́run àti yáà rẹ̀ àti bàbá rẹ̀ ò ní jáwọ́ bí orí ibú tó ń ṣe tó fi bọ́wọ́ tó bá wá bọ́wọ́ àtà ìzà àgháthahu lam yuflitihu Ọlọ́run pé kí yóò kú tó bá wá kó ní bọ́m̀bẹ̀ ó kú sẹ́wọ̀n ní insha Allah torí wípé èyí kí innamal ilmu ar-rahmani ar-rabbani la yu'allamuhu lil-inzani likay yakuna mughtarran wa mustahifan biman akbar minhu sinna wa man bi mukanihi an yakunu fi mansilati abihi من حيث تقدمهم وطعنهم في العمر èyí kéwú kí á ní kéyàn fi lọ máa ríyàn fi gbogbo kéwú tẹ́yìn kélé ní àrífín ìbàyàn ló kọjẹ́ ìmá fúgbó bí tí èyàn kéwú èsì ṣe bẹ́ẹ̀ إذا تعلم المرء العلم وقدر الله أن ينتسم فيه العلم بما فيه الكفاية حتى يوصل عليه ويتمنى كل فرد وجماعة أن يكون نصيب علمه من نصيبهم وبدأ أن يعتكر غيره وأن يتكبر على من هم يكبرونه فليعلم الناس أن ذلك العلم ليس من عند الله بل من عند الشيطان bẹ́ẹ̀ bá kéwú dáàyè kan tó wá kí tí ìyẹn wá ń kí lójú ẹ̀ nítorí kéwú tó ọmọ tàbí èèyàn kò ní túmọ̀ máa ń torí bọ́lọ̀ ṣe sí ọ́ kéwú ṣètáànì ni kì í ṣe kéwú tọ́lọ́mọ ó ti di kéwú kíni ó ti di ṣètáànì ìyí tí gbogbo yín fi àṣẹ fún Adégúnwà iná ní ká bá ló ń kọjẹ́ káwà máa dráàgì ẹ̀ bẹ́yìn ṣe dráàgì èèyàn tẹ́ máa ṣe muhawalati li akli tiwa bi kalami alladhi taqawwalahu aw qala bihi sahibuhu ala nafsi haqiqati fa idha antum min ilal iradatikum ila aqal tiwa bihi takumuna bil ibari anhu ala ghayri haqiqati bẹ́ẹ̀ yẹn bá sọ nǹkan kan ẹ wà máa bá tú ìṣe ẹ máa wí lọ́nà bí ó ṣe wí bẹ́ẹ̀ sì ni hunaka aw sammata hunaka adabu nasiha ó ní àwọn ọ̀nà béèyàn ṣe máa ṣe ìsítí fún yàn àkọ́kọ́ ń bẹ̀ ní wípé bẹ́yìn bá fẹ́ ṣe ìsítí fọ̀ díà lẹ́ṣe ẹ̀ ṣe nasiha ìtinilójú ìkótìjú báyàn ẹ̀yin náà lẹ pé láyé alájà ó ṣe fọ́ tí wọ́n tó náà ní máa ń pẹ́ pé bákan tàbí bákan ẹ bá sọ di ajágówà ẹ̀ ń báyàn ló kọjẹ́ bẹ́ẹ̀ náà lẹ sì káàjọ́ ń ké náà ní nánú máa wasawiyan nata'allamu al-ilm wa nakra'u al-Qur'ana kulla yawmin wa layla أن الله نهانا عن إطلاق أسماء الفسوق
ala ghayri ala ba'd al-ba'd Ọlọ́run ní a máa pèrè àwọn Ọlọ́run ní bi'sal ismul fusuq wa la tanabasu bil alqab bi'sal ismul fusuq ba'da al-iman ẹnu yín gbogbo kọ tí ọ̀dá wà àjàjá àṣegbá àṣàwọ̀ ẹ̀yin náà lè sì dá ẹ̀yin náà lẹ́ni kan ọ̀dá tó ní kí ló dé tà ń da ìsìláàmù lẹ̀ Yorùbá ló fún kálukú lẹ̀ kó ṣe tó wù ẹjọ́ ṣe alákọ̀dìrí mẹ̀kọ̀dárì fáàmì lidinillah wa kitabillah wa sunnati rasuli sallallahu ẹni tẹ́yẹ bá pè ìtọ́rọ̀ ń fánà bí ní pé innama ala rasulina al-balagul mubin òjíṣẹ́ wa ìkẹ́kọ̀ọ́ àlákọ̀ọ́lọ́rùn tọ́jọ́ náà ọ̀rẹ́ ẹ̀yẹn ju pé ó wí bí a bá gbọ́ fábí àwà ní ìmà bí wọ́n bá gbọ́ àwọn nù bẹ́ẹ̀ lọ́lọ́run ọba tó ń fánà bí pé lasta alayhim bi musaytir ó lè jẹ̀yàn ń pa yumkinu ìjìbáru ìzọ́n ala zahabi ila an-nar wala yumkinu ìjìbáru ala shurbi min ma'in nar èyàn lè fi ipá mú ẹṣin lódò àmọ́ ò lè ní tipátipá kó ṣe kíni kó mú mi wọ́n láyé ti wá pọ̀ débi wípé wá jáwé yóò sinmi ilẹ̀ Yorùbá mọ́ wá lọ gbọ́ o in tí ò yé mi bí ọ̀rọ̀ yín ni wípé èyàn ṣe é di wípé kẹ́nìkan ọ̀sẹ̀ Ọlọ́run wí fún wa wípé kullu mur'in Ọlọ́run wí fún wa nínú Al-Qur'an nínú Suratu Tur pé kullu mur'in bima kasaba rahin kullu mur'in bima kasaba rahin gbogbo èèyàn pápátá tí wọ́n bá pè yẹn rahin bí ma'na al-mutta'im al-muqayyad bi shay al-muhtabis bihi ẹni tí ń dè tó yẹ kó ní wọ́n la gbogbo ń tó ṣe kọ́ lọ́rùn Suratu Tur ọwọ́ ọ̀sàlẹ̀ àyà 21 kan ní báàdù tilkan àyà apá kan nú àwọn àyà ni Ọlọ́run ní ìrí ànábì kullu mur'in bima kasaba rahinu kullu mur'in bima kasaba rahinu kullu mur'in bima kasaba rahinu kullu mur'in bima kasaba gáàsì lọ́rùn lẹ̀ Ọlọ́run jù yé lọ ẹ̀yin kẹ́ẹ̀dá ẹ̀yin bàbá lẹ̀ kí ni wàhálà yìí èyí tí máa sunkún tó ní ọmọ fọ́lọ́nsọ́ àbí kí ní pẹ̀rẹ̀ ọwá jáde ọwá ní Ajégúnwà Americas wọ́n wá fábàlẹ̀ wọ́n pé kí lọ fẹ́ sọ ìtọ́wà sọ ni pé bí gbogbo èèyàn bá jáde sọ̀rọ̀ Ajégúnwà tí Americas ọba tí ì jáde àwọn tá ń jáde ibo láti wá wọ́n lè kààyàn wọ́n yìí kínú ní a ní àkúmà bí ìṣọ́ àádàdì máa ń kọjá àjú mi nínú Al-Markazi yìí lè ń kárí àádàl kalami àrí ọ̀kọlọ́mọ l'Amẹ́ríkà ọ̀rọ̀ kò ṣe dáadáa fáfá náà ọ̀kọlọ́mọ lọ́kọ́kọ́ jáde ìwé ọ̀rọ̀ tí ọkùnrin yìí sọ òun bá a ṣe ń tì máa sọ̀rọ̀ ọdọ̀ ẹ̀gbọ́n mi kéèyàn wá àwíjàre fún yẹn bẹ́ẹ̀ l'Ànábì sọ pé gbogbo ọmọ ìyá rẹ̀ tọ́ọ̀ bá tí ìmọ̀ tó mú ṣe nǹkan kọ́kọ́ bá wá wíjàre kọ́ wá bá wí pé ó ní húsnù níyà bóyá bada an kọ́ ní kánẹ̀ láwọ́ húsnù níyà bal kánẹ̀ tàbí rúkọ̀dẹ̀ ààrẹ bóyá àti gbé nǹkan kalẹ̀ ló nira fún a sì wí bẹ́ẹ̀ kódò tó jáde ọ̀kan ọmọ tó jáde wọ́n tó wú ní ìlẹ́yìn Abá Sulaiman Yasin wọ́n jáde Al-Mubarak wọ́n jáde wọ́n pọ̀ bẹ́ẹ̀ táwọn èèyàn jáde ẹlòmí ń kọ́ kí lè tún wá fẹ́ ṣe ókè ká bà á ló kọjẹ́ ká pa á sì sọ wípé ń tọ́ sọ́dá ọmọ àlè Markaz ni ó ní tí Adégúnwà sọ ṣe kí ni ọ̀dà تربنان في المركز علمنا وربينا على حب سيدنا محمد وعلى ذب عنه والزوز عنه كل شيء قد يلئك به العيبة والنكيسة بون كثير في قوانين المركز إما في المركز الأم أو في فروعه التي لا تزال على من أجل الوسط حتى الآن مركز شباب لوا mẹ́kàtà kan fíra wa gbogbo ẹ̀ka wọn káàtì kéwò tí wọ́n gba mọ́nájú lọ́dọ̀ ṣe káàdàm bó ṣe wà dúnà tagiyiri wà dúnà tààríf láì yí nkẹ́kẹ́ ulimna min kíbalì asatisatina wa sadatina hunak wa la yazalu al-amru ala zalika al-minwal hatta al-an anna min al-wajib ala kulli talibin markazi an yuqaddima nabiyyana Muhammad sallallahu alaihi wa sallam wala hatta ala
شيخنا آدم عبد الله الإلوري لأنه من علمنا ولقمنا حب النبي صلى الله عليه وسلم kódà èyí tí ẹ kọ́ wa ni pé ìfẹ́ ànábì o wa hubbu nàbí fil ayati muqaddamu wa hubbu nàbí fil ayati muqaddamu aláwùbí sani siwahu dawama aláwùbí sani siwahu dawama wahubbu nàbí adégúnwà ìtọ́jà jùlítàájú وهو أولى بك من الإصرار على خطئك الذي ارتكبته في حق سيدنا محمد kéèyàn máa ní perseverance kó wá máa ní adamansi ìpè èyí tí mo sọ yìí kó tó wá máa wáwí jàre lórí tí ò máa láyùn kínú à ń yù dáa fa àlè yìí tó dáa ní kí Adégúnwà ó dá o Ọlọ́run ní dá yín dúró ẹ mẹ́jọ wọn èyí tí ń dà wá ní wípé wọ́n fẹ́ máa drag yín máa yè àyè àlùbáríkà yẹn ẹ bá ní retract ọ̀rọ̀ yẹn kẹ̀rí ókè mo ní àníyàn dáadáa àmọ́ hánàtí ni tàbí ìrùsọ̀ ìyà n ò ní àwọn àgbékalẹ̀ gidi tí mo lè fi gbé kalẹ̀ ìyóò tó jẹ́ lilmarati thaniya fa'ana uqaddimu ilaykum khaliso an-nasiha fima yata'allaq bimutalabati iyyakum bitaraji' an dhalika al-kalam al-khati fi haqqi sayyidina Muhammad sallallahu alaihi wasallam. I'm saying you see this medium and this means láti tó fi lè sọ wípé we want you to retract your work even though you might have a very good intention but the way you presented it, the way you expressed it is very, very bad. As a matter of fact, if you have a very good intention but your way of expression is very bad, what you are supposed to do now is to tender the apology to the populace and to the general public, telling them, okay, this is a mistake committed by me and I promise not to commit it in the coming days. So we want you to do that. Aba Adégúnwà. Lórí gbogbo nta ń sọ yìí, wọ́n ní a tún pa ẹyin Adégúnwà lè ní síká wá yẹ̀yẹ́ ẹni. Kí ní tá ń wí yóò yí Adégúnwà? Ọ̀rọ̀ Báíbù ló yí Adégúnwà àtàwọn Kùránì tá a bá tú léèbó tàbí Yorùbá. Adégúnwà ọmọ tí ń jẹ́ usulu tafsir, ọmọ tí ń jẹ́ usulul fiqh, ọmọ tí ń jẹ́ bẹ́ẹ̀ yóò bá sì gbọ́ Kùránì yé tí ó gbá yọ Ọlọ́run ọba yé. Tí ó sì mọ̀ dí tọ́lọ́wọ̀n òfin ṣe tálẹ̀ bí òfin ṣe tafsiru àwọn nkẹ́kẹ́ yóò mọ̀ ulumul Qur'ani dé gáyà gbogbo òyí Adégúnwà ọ̀mọ́ àfi ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká sì jọ ètò bá nàbì ní umirna an nukhatiba an-nasa ala qadri uqulihim dédé èyí èsè tẹ̀ébú an naqula anna min al-wajibi alayna nahnu al-ulama wa nahnu talabata al-ilmi an nukhatibahu ala qadri aqlihi أن نقول ذلك لا يعني في هذه ذاته أننا نهوت من قيمة أو ننال من قدر أو نهون من شأنه. إيه سيكون يا فيوان يا Adégúnwà tàbá ní لا كلي المعرفة. There is no all knowing. Èyí ò lẹ́mọ̀ gbogbo nǹkan. Kò sẹ́ńtọ́ mọ̀ nǹkan tán. Ibi tí ẹ bá ti bẹ̀rẹ̀ àìsùn tá a ti fihi ma'aratuka al-ilmiyya fihi bid-daqti intalakat fihi ma'aratu al-ilmiyya al-ghayri. Ibi tí ẹ ti bẹ̀rẹ̀ ń tẹ̀lómi tó ti parí lẹ́lómi ti bẹ̀rẹ̀. So gbogbo yín pápátá ẹ̀jẹ̀ àjàwọ̀ kí ni wàhálà yín? Ẹ fèsì ẹni tẹ́ ẹ fẹ́ fèsì. Adégúnwà kò sọ̀rọ̀ mọ̀tàsí tí ó dìfẹ́ǹdì ń tádégúnwà sí lọ́wọ́ annahu hakikatan fahima ma ta'allamahu min al-markaz. Tó bá gbọ́ ń tọ́kọ yé markaz tó sì máa rìsálà tó máa dà áhìmọ̀ bàbá wa Sheikh Adam tí bàbá kọ sínú tírà àwọn yìí. Ad-dinu nasiha. Bàbá kọ gbogbo ẹ̀ wípé dàáhímọ́ risalatina àwọn òpó àwọn ìntà wá jẹ́ táà wá ṣe táà fi dá Amẹ́ríkà sílẹ̀ tó bá jẹ́ kó ké tó sì má kò ní ní tí Adégúnwà ṣe ọ̀dà àmọ́ ń táwà fi jáde ni wípé gbogbo yín kí ni wàhálà yín lórí ọ̀rọ̀ Amẹ́ríkà kí ni tí ń ṣe yín tẹ́yìn tí ẹ fẹ́ gbọ́ Amẹ́ríkà sí ọlọ́run ọba ló ṣe Amẹ́ríkà sí bẹ́ẹ̀ bá wá lẹ́ẹ̀ní gbọ́ tẹ́lẹ̀ ní gba ẹ̀ ń bọ́rọ̀ ọba jàkóró nìyẹn bẹ́ẹ̀ kan bá sí lọ́wọ́ ló ṣe mẹ́ríkàsì ní àyànfẹ́ rẹ̀ ọgbọ́ kí lọ́wọ́ ọba ṣe mẹ́ríkàsì aláwọ̀lámì àkún kàdálíkà káànà bí mùkánikù lákàánà bí mùkánikù kọ́bà bí amìlì kọ̀dọ̀ wà rí máa kásìrà ti mú àwàlá àti kò bá lè lọ jáàlá
muawalatikum al-kathira al-mutakarrira an tabi'uha bil-fashal tó bá jẹ́ pé wọn kò ṣẹ̀ṣà markazi ni tẹ́ bá ń la kónkóró bá ń tẹ́jọ́ kẹ tí sá ń la mọ́ gbogbogbò bórí wọn bá fọ́ yóò dìrẹ́ dandan wọ́n sì ní ìzá stamara al-insan wa tamada fi lamsihi ala al-ajab bí asọ́bì qadami yadihi ọgbọ́ wa in lam yatamazzaqu al-ajab la budda min an tu'azzira asọ́bì yadihi alayhi ẹ bá ń fọwọ́ tàpátá tí ń fọ́ kàn bá pàtó ọ̀bá fọ́ àpẹẹrẹ kọ́wọ́ kan ó ti ẹ̀ ṣe gíní yóò hàn àmọ́ almawu lẹ́dí sọ̀bábúnẹ́ wà lálbẹ́ẹ̀dì lam yu'athir alayhi omi tá a dà sára ẹyin ò ní orí pa bọ́ bá domi sára ẹyin yóò sàn kúrò lára ẹni ò ní mọ̀ ọgbọ́miyé nítorí ìdí èyí ẹ lọ sinmi bẹ́ẹ̀ bá sinmi ẹ kàn máa banújẹ́ ni ẹ máa banújẹ́ ni máa hatibukum anana nánú anil markazi hatibukum anana nánú anil markazi. Kí ló dé ẹ̀rẹ̀mí ayé ó ṣe máa dìfẹ́ǹdì markazi nígbà àwọn tó ń bà á jẹ́ tá a yọ kọ́ jáde kọ́ ní tẹ́ǹsẹ̀ yọ̀ọ̀dá tí wọ́n ń dùn tó tún kọ́ ẹjọ́ ń ṣe ni gbogbo àti ń bá markazi jà lẹ́jọ́ ṣe tínú rẹ̀ máa dùn kí nǹkan kọ́ máa rí ẹni tó kéèyàn bá markazi ló kọjẹ́ ìní máa dùn mẹ́yìn nù kéèyàn wà násínánù talibukum bi difaya anil markazi an kulli ma yuliku bihi al-a'da min al-uyub gbogbo táwọn ọ̀tá ń lẹ̀ mọ́ markazi ẹ̀yìn ni markazi wa kullu al-uyub allati yarmiha al-a'da tujaha al-markaz la tu'assiru alayhi misla ma la yu'assiru al-ma'u al-masbub ala al-bayd ala al-bayd gbogbo ń tẹ́ ń dà sára markazi kò sí kẹ́ tó lápá láàrin gẹ́gẹ́ bí èèyàn ṣe dami sára ẹyin tí ò ní lápá tàbá wá nífẹ̀ẹ́ di markazi kí ni wàhálà yìí máa hatibukum anana nánú anil markazi. kí ni wàhálà yìí gbogbo ẹ̀yọ́ ọ̀tá ń bá nífẹ̀ẹ́ aláti dọ̀tẹ́ ìlú mi kì í fẹ́ gbúrò wa àní ẹ̀mọ́ ìyọ́mọ̀ pariwo adáma ní ṣe tí bá bẹ́ẹ̀ ní máa pariwo ní hatibukum anana nánú anil markazi. kí ni wàhálà yìí wípé gbogbo ìgbà nípa markazi à ń sẹ́rí fún markazi kí là ń sẹ́rí fún Nudafi'ul mawta li anfusikum nudafi'ul mawta li anfusikum. ìgbẹ́lẹ̀ bí ẹ̀sìn mi láti rí apẹ́ ní dìfẹ́ǹdì ẹ̀mọ́ ni pé ká ẹkú ẹ̀bẹ̀ náà kọ́ lọ́wọ́ jẹ́ ẹkú ká ẹ̀mọ́ rí ká kàn kankan pẹ́ ẹ̀mọ́ tọ́lá ọ̀yí lẹ́fẹ́ fínísì mi ò lè hàn náà kò kọ́ Nudafi'ul bó láṣẹ ní dìfẹ́ǹdì ààyè tọ́lọ́wọ́ bá ní ó yẹ gbogbo èèyàn gbogbo tí ń jẹ́ Sàláfì lónìí gbogbo àwọn ọ̀gá yín markazi ló yẹ wọn ọgbọ́ markazi ló ṣe kí ni gbogbo àwọn ọ̀gá yín tẹ́lọ́wọ́ ń bẹ ní fil muqaddima markazi ló yẹ wọn bí kíní kan bá wá yẹ kòkó tó lóhun ọ̀mọ́mọ́ ọ̀gẹ̀dẹ̀ ló ṣe kíní kan tí ò wá mọ̀mọ́ yín ò nítumọ̀ ayé náà gbogbo yín ti jẹ́ yẹn àrípò àbárábísánú ẹ̀ẹ́dẹ̀kátìlánú yẹn aláwọn tí ń jẹ́ àsáàbù majestir aláwọn tí ń jẹ́ àsáàbù alkabil baccalaureus tẹ aláwọn tí ń jẹ́ academy june tí gbogbo yín jẹ́ yẹn ẹ̀bá wá dé lórí tẹ́lẹ̀ ẹ̀gbọ́n tí àáfàá yín gbé dání àáfàá yín náà ti rásì rí yín ti pẹ́ ìgbẹ̀yìn kan bọ̀ yàmìlúnà aṣọ alẹ́ àná kìkìbà wọ́n máa kókó kóró bá àwọn èèyàn lọ́rùn irú yìí ni ilẹ̀ fàtẹ́ ibi kó yàṣẹ́ adámọ̀ tó ní wọ́n ti tú yín láṣìírí fún wa a ti mà kó tó di pé ẹdé gbogbo orí bútẹ́ gbédè kò jọ wá lójú Maulana al-Allama al-Ilori kọ́dí àbáà lánàá bí asrarikum wọ́n ti tú àṣírí yín fún wa wà záàhà lánàá munzu zamani tawil qabla zuhurikum ọgbọ́ lẹ́nà náà bò kọ́ Nudafi'ul àgbègbè lẹ́ni tí ó máa ṣe dìfẹ́ǹsì fún markazi mimma taquluna anhu inda majlisikum mimma taquluna anhu inda majlisikum. gbogbo báyìí máa fẹ́ bá ọmọ kéwì tẹ́ǹsọ̀ fáwọn èèyàn yín pé markazi ilé ẹ̀kọ́ ni ó tẹ́ǹsọ̀ wá sí yín àwọn ó sì máa rí fútẹ̀ ọgbọ́ lókèsè ilé ẹ̀kọ́ kìí ṣe kí ni ẹ̀bá ni wífẹ́ tí máa sọkún ẹgbẹ̀rẹ̀ tí ò ní mọ́ kífù ọgbọ́ òní mọ́ kífù oní ẹni ó ní ká máa fi kíní kà sí alékó oní ẹni àmà ní àmà ṣe gbogbo ẹ̀ ó tẹ̀ tí ní ká máa sín gbẹ́rẹ́ báyìí ó ní gbẹ́rẹ́ dáa ọgbọ́ mi ó ti padà sí orí pé òrí bẹ́ẹ̀
òun ti sọ pé Ànábì jẹ gbèsè rí ọ̀rẹ́ nìkan kan òun ìkẹkẹlẹ lórí àwa iná alájáde ọ̀dọ́ kánú yaskutun kama law annahum kánú la yasma'una ma kana yaquluhu bisu'i an an-nabi sallallahu alaihi wasallam aysu taqawwala ala lisani an an-nabi sallallahu alaihi wasallam mata wa alayhi duyun Ànábì kú gbèsè sí mẹ́lọ́rùn ó wí walladhina kanu يجدون أنفسهم على نفس صف معه كانوا يسكتون عن ذلك الكلام كما لو أنه لم يكونوا يسمعونه bí pé wọn gbọ́n gbà tí ń wí ẹ wá sọ gbogbo ẹ̀ dòṣèlú àwa gbogbo nǹkan wá dòṣèlú èyí tẹ́ fi àṣẹ àwo ò ní ṣe àwo èyí ṣe tẹ̀ díẹ̀ àyí bá àyàn ló kọjá àyí ṣe kí ni àwọn ìkẹ́nu àfà ó ní al-mu'minu yasturu wáyànsọ́hù mọ̀mìnì máa bu àṣírí ẹ̀dẹ̀ẹ̀gbẹ́ ní sì máa ṣe kìlọ̀kìlọ̀ fẹ́dẹ̀ẹ̀gbẹ́ ọgbọ́ wàlfàájìrù yàtúkù kò kí èèyàn ní báyàn ló kọjẹ́ tí fagagá àjọmọ lábẹ́ èèyàn tí ó fẹ́nu fààyàn ya ọgbọ́ wọ́n yọ ájẹ̀ tí ó sì máa kó láì fi bẹ̀dẹ̀ẹ̀gbẹ́ rẹ̀ àwọn ìṣe bẹ́ẹ̀ kọ́nà lánà mídù ìlànà wàsílà lẹ́tì tàtà ìzúnà ha ìzà àrẹ́tọ́mù ìtẹ̀kọ̀dímàtàl النصائح على غيركم قولنا لا نحمد إلى تلك الجهة أسبات توجهون إلينا أصابع الطوال nítorí pé ẹ̀rí ká máa pe Adégún wà ní wèrè ẹ̀rí ká pe Lájágún wà ẹ̀rí ká máa ṣépè fún ẹ̀rí àìṣépè fún ò sọ wípé kí ni وعدم إطلاقنا ألسنتنا في شتمه وفي لعنه وفي وقيع في أعراضه لم يعني في حد ذاته أننا نسانده ونؤيده على ما قاله في حق سيدنا محمد صلى الله عليه وسلم أي ṣépè fún àìbá ló kọjẹ́ àìpé ló kọ burú máa bú ká pé ní tí ó ṣe kọ̀ sọpá sọpọ́ọ̀tì àti ní sọpọ́ọ̀tì ẹ̀lẹ́lẹ́ ọgbọ́n mi àmẹ́ ẹ lọ fi ẹjẹ́ ń sọ fún yín o náà kọ́ta láàyè ni mòdírù ọgbọ́ ẹ̀rànkúnmí ọlọ́run tọ́lọ̀hún ní fi kẹta ṣe ní lágbára ọlọ́run bẹ́ẹ̀ bá wá lẹ̀ nígbà láti máa bá bàbá náà ló kọjẹ́ ọlọ́run ọbọ̀ bàyí ló kọjẹ́ tìrantìran ni ẹ̀ sì ní rí dùnú lára bàbá láyé kuntu tawadduna an yamuta ala al-fawd bal Allahu fa'ala khilafa ma kuntu tatamannawnahu lahu ẹ fi ó kú ọlọ́run òṣìpá karahiyatu mudiri al-markazima سيقتلكم بإذن الله ربي سيقتلكم بإذن الله ربي kí ni bàbá Mudiru Mẹ́kà ṣe fún yín ń bẹ nínú ọmọ akẹ́ tí ọgbà tiẹ̀ ń bẹ nínú àwọn ọmọ akẹ́ bàbá ẹ̀ tí ọgbà tiẹ̀ ń bẹ nínú ẹ̀yìn tẹ́lẹ́yìn lọ ẹ̀sìn yé tọ́gẹ́ pé èpè ẹlòmí tẹ́ bá dákọ̀ Mudiru yóò sì máa wí fún bàbá rẹ̀ pé lánàtúlá aláwálìdì alẹ́lẹ́sàlì kí ni tó le tó bẹ́ẹ̀ ìtí sì ń dùn yín mọ́ mọ́ sẹ́mọ̀ pẹ́ni tí ọlọ́run pé kó wọ́n kọ́ fẹ́ ẹ̀ràn nítorí pé lámúyà kó wà láyà zátàlẹ̀ àná yà zánù lẹ́kùn àǹtùgá yìí rú makana al-markaz min al-amami ila al-khalf ẹ fẹ́ sọ ààyè ń di ẹ̀yìn kay taj'alu amakinakum fi ma'alihi fil muqaddima káyẹ̀ fi lè gbé ààyè yín wájú ẹ wá ní pé ó gbà bàbá rẹ̀ lọ̀gá lánàá ó náà tún lọ̀gá lónìí tí ń bi yín nùnù bẹ́ẹ̀ jẹ ṣúgà inú yóò máa bàjẹ́ ni o kára ìyà tó Mudiru al-markazima sayaqtulukum bi'idhnillahi rabbi sayaqtulukum bi'idhnillahi rabbi ọba wí fún ẹ̀ dáadáa ni olúmọ́yẹ́ kára ìyà tó Mudiru al-markazima gbogbo ẹ̀yìn tẹ́ẹ̀dẹ́lẹ́ ní tẹ́láwọn àtàná ọ̀dá فأباني موصوف لا يمكن أن أصول على واحد من المتصوفين وهو لا يحب مدير المركز فإنما هو ليس بسعيد فأبا موصوف كان تقول بونكو يراتين كل مدير مع كامل العلم أن المدير هو من يعتبر ويعد منذ زمن الطوات الآن عارس تراث الصوفيين في بلاد أوروبا فأبا موصوف كان tó jẹ́ pé bàbá yìí gbogbo tó ní fi dìfẹ́ǹdì sùfíyà bí bàbá rẹ̀ sì dìfẹ́ǹdì ẹ̀ tó náà wá ń sọ tí ọ̀dà fáwọn tí wọ́n délé ní tó náà ń kó wọn ọmọ àlè nírú ẹni bẹ́ẹ̀ laysa ibn al-halal innama huwa ibn sina
gbogbo ẹni tó bá rí bẹ́ẹ̀ tó náà kórìíra bóyá mithqalu zarratin min karahiyya tuja al-markaz aramallahu alayhi al-jannata gbogbo ẹni tó ń bá gbọ́n súnfí lọ́tọ́ tó sọ òun kẹrẹ wọ́n sàwọn kọ́ kàríra ò tó gbọ́n súnfí ilẹ̀ Yorùbá yìí tàbí Nàìjíríà yìí ìwọ náà wá ní kórìíra ó kéré bí ọmọ náà gúnnú gbá ìyá rẹ̀ sí mùdírù ọmọ àlè ní òní wà jẹ́nà kára ayé àtún مدير المركز ما سيقتلكم بإذن الله ربي سيقتلكم بإذن الله ربي. nítorí díẹ̀ yìí bẹ́ẹ̀ bá jáwọ́ ẹ kàn para yín ni o ẹ fèsì Jamiu Adégówà fún rẹ̀ ẹ má ṣe rọ́bùtù mẹ́kọ́rí takabawu wátakọ́ wàlà bìí min al-khata في حق سيدنا محمد بالمركز اولا وبالمولانا مدير المركز اجو دوا اذا اراد الملك ان يعاقب المذنب انما هو يقوم بمعاقبته على عدة وانفراد بين بá ṣe ẹni tó ṣẹ̀ wọ́n dá bá wí àwa sì tún sọ wa okir wa sahabuka an okir an Adégówà ahta wa alayhi an yatasarra qabla fawat al-awan an إلى تراجع أما تقول به من الأتى في سيئات سيدنا محمد صلى الله عليه وسلم. mo sì tún sọ pé Adégówà o mistake ńlá ni láti sọ pé àwọn àyà kan ń bẹ tí bàbá wa gbà tí Ànábì wa Ànábì Muhammad ò gbọ́yé àmọ́ tó ń gbọ́yé ọgbọ́ mistake ńlá ni إنما هو في حد ذاته وفي حق سيدنا محمد أطأ فادح أطأ ثقيل وعليه أن يتسرع قبل فوات الأوان إلى التراجع عنه والتصحيح. àfi kí Adégún ó tó ṣe.